Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, eléyìí ó tún gbẹnu kan o, kí Ọlọ́run bá kó ṣàánú wa, kí Ọlọ́run bá kó máa wà pẹ̀lú gbogbo wa. Yín fi wá sí wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa farabalẹ̀ wo fídíò yìí because information tó ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa Agbala Gabriel, a ní láti tẹ́tí sí i ká dẹ̀ fetí balẹ̀ ká gbọ́ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ because àwọn èèyàn ń jáde síta lóríṣiríṣi. Ọmọ Iyaibeji Arayele àti actress Foluke Daramola, àwọn ni wọ́n tún jáde síta wọ́n sọ̀rọ̀ wọ́n tú àṣírí nípa gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní foundation Agbala Gabriel pẹ̀lú Iyaibeji. Àwọn èèyàn jáde síta gan, àwọn èèyàn dẹ̀ ń comment lóríṣiríṣi pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Eléyìí tún jẹ́ nǹkan tí ó yàyàn lẹ́nu, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ń ṣe kàyéfì síyàn. Ẹ̀yin fi wá sí wa, ẹ jọ̀ọ́ ẹ má ṣaláì wò láti ìṣẹ̀bẹ̀rẹ̀ kẹ́ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ because àwọn a lot of things ló ń ṣẹlẹ̀ nínú ayé. Tẹ́ bá wo orí page wa náà, ẹ rí i pé a ti ń fún yín ní oríṣiríṣi update nípa àwọn ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé ibi tí ó parí sí. So ẹ ṣé gan ni. With my age pẹ̀lú Agbala Gabriel tó bá ń dáyé bí mo máa bí Agbala Gabriel, mo kúnlẹ̀ níta gbangba tí mo ní láti padà lọ so mọ́ lẹ́sẹ̀ níbi tó búlì mi dé. Wọ́n búlì mi, mo wà first tí mo fi ẹkún báyìí tí mo fi ṣe fídíò tí mo ń ṣàlàyé tó ṣẹlẹ̀ sí mi. Ọkọ mi kú, gbogbo nǹkan tá à ń sọ yìí under 2.5 years. Ọkọ mi kú, ẹ̀gbọ́n mi kú, àwọn ọmọ mi mẹ́ta kú, first born mi pokùnso. So gbogbo ọ̀rọ̀ yẹn mo wà force láti fi ẹkún ṣe ń gbà yẹn pé gbogbo yìí dẹ̀ ń búlì mi, mi ò lè gbé ìyá mi sínú gbọ́ǹbẹ̀ yẹn. I have my reason. Ìyá yìí nìkan ló kù fún mi, kò sí bàbá, kò sí ẹ̀gbọ́n, kò sí àbúrò, èmi nìkan ni mo kù lọ́wọ́ ẹ̀, mi ò lẹ́gbọ́n bí mo ṣe wà, mi ò lábúrò kankan. So it's true, àwọn èèyàn búlì àǹtíró kẹjọ. Nǹkan tó fà á nìyẹn tí mi ò fi lè sọ̀rọ̀. Búlì heavy gan gbà yẹn gan. Ó ní mo ṣe sọ yí pé ẹ̀dá kì í gbọ́n ju àdánwò ẹ̀ lọ láyé. Àdánwò tèmi ló bá mi ló fà á. Thank you, that's it. Ẹ̀dá kò ń gbọ́n ju àdánwò ẹ lọ. Síbò tí mo kórè ẹ̀dá ò lè gbọ́n ju àdánwò ẹ. Àdánwò tó máa ṣẹlẹ̀ sí èèyàn, Ọlọ́run má jẹ́ kárí àdánwò tá a lè fix ni. Àmín Jésù. Kò sẹ́ni tí ò ládọ̀, ṣé mi ò ní tèmi ni? Mo ní tèmi tó máa fi wà lọ́wọ́. Ó ní ò jẹ́ kí n mọ nǹkan tí mo lè sọ o, ní omi ò ṣe lè sọ̀rọ̀. Ṣé mo pé àwọn Yorùbá dẹ̀ máa ń sọ kí ẹ má bínú pé mo pòwe níwájú yín torí Ọlọ́run. Wọ́n ní a kì í gbọ́ awuyewuye nílé àgbà lẹ́ẹ̀mejì. Mi ò gbọ́dọ̀ tún gbé o gbọ́dọ̀ tún gbọ́ awuyewuye láàrin mi àti. A kì í gbọ́ riworiwo nílé àgbà lẹ́ẹ̀mejì. Ok, riworiwo ni. Òun ló jẹ́ kí n rọra dákẹ́ tí mo fi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí inú ẹ̀kú. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Mi ò mọ̀yàn, mi ò lẹ́sẹ̀, mi ò ní agbára. Kò sí nǹkan tí mo ní. Kí ni mo fẹ́ fi fáyì, kí mo fẹ́ fi sọ̀rọ̀? Okay, now ilẹ̀ yẹn a máa gbà padà. Ẹ má sọ pé wà nínú ilẹ̀ ministry. A máa tọwọ́ bọ̀. Iye tó ń fẹnu sọ lórí bí o. A máa gbà. Aláṣàbí a máa gbà. Láti bí over 3 years kan ti wà nínú oko yẹn. Aláṣàbí a máa gbà. Trust me now, you know me. A máa gbà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé gbogbo nǹkan tí mo sọ ìṣá save níbí báyìí? Kí ló fẹ́ ṣe fún yín? Orí afẹ́fẹ́ ni bí. Èdèrà gbọ́dọ̀ ní lára ẹ̀ kò lè gbọ́dọ̀ ní lára gẹ́ẹ̀tì ọ̀fẹ́ lọ ṣe operation fún. Ẹ̀rù bà ni. Àmì ẹ̀rù ń pa mi. Kò sí nǹkan kan tó máa ṣe yín. Tẹ́ni tí bá ṣẹlẹ̀ níbi tẹ́ wà yẹn, ó tún dáràn mọ́ràn. Ẹ pè mí lẹ́sẹ̀kẹsẹ̀. Okay ma. Honestly, like. All right. Because you can't be talking and smiling. So yeah, you can't do because. Ẹ sọ̀rọ̀ balẹ̀ you are safe, Sister Ronke. Because ó lè kúrò bí àwọn èèyàn ẹ̀ náà dominate around the bíbá yìí o. Even tí ọ̀rọ̀ kékeré bá ṣẹlẹ̀ tó bá tiẹ̀ sọ lórí ọ̀tà gan pé àǹtí ló kẹ́ wá ṣe kinní kan, the way tí gbogbo wọn máa fi ń react, wọ́n máa ń Ó láwọn tọ́ọ̀gì tó ń kó kiri ta, ó láwọn tọ́ọ̀gì. Ó láwọn tọ́ọ̀sì tó máa ń na òye jẹ bí bá sùn tó ń bá gbogbo wọn sùn náà ìyẹn náà tó ń lọ láyé ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni, ó máa kó bàṣọ tó ń gba pátá jẹ àwọn obìnrin kiri. Ọjọ́ kìíní tí mú ìdí ìjáde tó ó bá yàwó òun sùn, àwọn èèyàn kẹ́nu bo mú ìdí wọn believe. Ṣé gbogbo ẹ̀ máa jọra wọn báyìí? Àgbàlá ibi tí ìyàwó mi jẹ ní ìlú parọ́ gbà yẹn. Ẹ̀gbọ́n ìdí ni òun ò padà sí ilé yẹn because kì í ṣe orúkọ ló wà ń bẹ̀. Kì í ṣe orúkọ ẹ̀ ló wà ń bẹ̀. Ìgbéraga tó ṣíwájú wọ́n ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì kan látàmí of course mága ṣì máa larí mọ́ ọ̀nà. Kò ní dàbí ti tẹ́lẹ̀ mọ́ ni. Mága máa larí mọ́ fọkàn balẹ̀. Yes ma. Owó mága kò sí kankan tó lè ṣe é. Èmi ni mò ń sọ̀rọ̀ ẹ sábọ̀dù mò ń sọ̀rọ̀. Démọ́lá wọ́n kọ́ ló ní Ìbàdàn kó padà sí gbọ̀ngàn o. Ṣé ò ṣe èrè? O gbọ́dọ̀ nà wọ́n, o gbọ́dọ̀ àwọn ẹranko tó ń kó kiri gbọ́dọ̀ lọ àrá sí wọn. Ọ̀rọ̀ yìí máa di gòǹgbé o. Tó ẹni tó náyàn náà wọ́n máa nà ọ́. Tọ́pọ̀ sọ fún ẹ, ẹni tó náyàn wọ́n máa nà mú promise ẹ̀ dà. Bí àwọn tọ́ọ̀gì bá ya dé, àwọn tọ́ọ̀gì á sá fún wọn ni gbàgbẹ́. Nígbà tó máa kúrò, òkè, ara màá Iyaibeji ò yá, ó ní ìdí ìwòsàn. Kí ètò fi lọ ní kí mọ́tò máa gbé wá sí church. Ẹ wá àbádọ́ wọn.
ṣé rí access lọ sí church. access kẹ èmi mo ti fi pẹpẹ mi lélẹ̀ nínú pálọ̀ ń bíbà yìí àwa náà ń lago ń bíbà so èmi àtàwọn ọmọ mi àti Adérónkẹ́ ṣé ìwọ ni ọmọ Iyaibeji àbí? bẹ́ẹ̀ ni sir. Okay, now say hi to me on my inbox. Just say hi. All right. So let me say hi from there, and then me lówó mi ní kọ̀kọ́ bet ìwọ̀nba agbára tí mo ní, I will use it. I will go around and get your land for you. That's all I can do. All right, sir. Me back up Agbala Gabriel. Don't get me wrong, yo. But nǹkan tí mi kàn sọ ni pé tí nǹkan kan ò bá ṣẹlẹ̀, nǹkan kan ò ní ṣẹlẹ̀ lọ́rọ̀ tèmi. Tí Agbala Gabriel ò bá gbé yín pé báyìí ni. Because àwọn yìí máa rò pé bóyá mo support ẹ̀. Mi support ẹ̀. Don't get me wrong. Nǹkan kan ló máa ṣẹlẹ̀. Ló máa jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀. Torí mi ti pè wọ́n lọ́sàn-án nígbà tí mo interview tán. Donate ni. But máa contact àwọn tó yẹ kí n contact. Bàbá ṣe máa ṣọ̀rọ̀ ilẹ̀. But me because ó ti sọ pé ilẹ̀ yẹn ti yín ni, èmi rò pé ó ti kó ilẹ̀ fún yín ni. Àgbàwé o. Báwo la ti máa dalé fún un? Bó ṣe máa mú out kúrò ní ibẹ̀ yẹn. Because at the end of the day, ó manipulate Oríyọmí nígbà tó béèrè ilẹ̀ mú ìdí, ìyẹn ṣe jáwọ́ kú bẹ̀. Ìyẹn kàn mí rí ó pòwe tán jọyìn. Ó pòwe. Ó pòwe ni Oríyọmí wá because nǹkan tó Oríyọmí fi ṣe ń gbà yẹn ni pé ipa tán pọ̀ mọ́ ògbèrè wọn ní pọ̀ mọ́ àwo bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. So nǹkan tó ṣe. Ta ló fi kọ́ lé parí ní Nàìjíríà tó ti pa ẹ tí àláti DM mi. We need to ẹ tẹ́ gbàgbé pé wọ́n fẹ́ gba ilé yẹn kọ́ gbà gẹ́gẹ́ bí lọ́sùn wọn. Bọ̀bọ́ yẹn Maradona ni kò ní gbélé yẹn lẹ̀. Wọ́n ṣe pariwo nígbà tí wọ́n ètò ìṣògbè ilẹ̀. Kí ló ní bàbá Súwé bèbè jáde fún? Mami. Bẹ̀t orúkọ Súwé bèbè ló wà lórí ilẹ̀ náà. Ilé tí wọ́n láwọn ọmọ ìjáde fún. Dáàdi ilẹ̀ káàpù ni kò ní gbèwé lẹ̀ náà. Kò ní gbèwé yẹn lẹ̀ láíláí ẹsẹ̀ gbọ́. Bó ṣe ń sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ tó bóyá mò ń wà I'm being pessimistic ni. Ẹni tó bá fẹ́ gbèwé sísá Rónkẹ́ ìgbà tí a tó wá fún yín ẹsẹ̀kẹsẹ̀ kọ́lá fún yín níwèé. Bẹ́ẹ̀ ni mà. Ẹsẹ̀kẹsẹ̀ kọ́lá ìgbàwé ẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ ni a dẹ̀ ṣe fídíò ẹ̀ gbogbo ayé rí pé mo gbàwé ẹ̀. Kò sí oore kan tí Agbala Gabriel ṣe Iyaibeji ọmọ Arayele. I can say it with gbogbo every sense. Eléyìí o, I'm telling you. Kò sí oore kankan tí Agbala Gabriel ṣe Iyaibeji ọmọ Arayele. Ó ṣe wọ́n ní harm ni, ó fi wọ́n popularize ara ẹ̀ ni. He put them at jeopardy. He just because already Foluke Daramola àwọn people ó dẹ̀ pé àwọn people owó wọlé ó kàn hijack ẹ̀ ni to get kó wọ́n wà lápò ẹ̀ kó dẹ̀ popularize ara ẹ̀. Iyaibeji ọmọ Arayele. Ìyá mi ṣe máa ń wá àwọn celebrity kiri. Exactly. Òun ló fẹ́ sí wọ́n celebrity. Kò sí àǹfààní kankan. Òun kọ́ ló gbọ́ ojú ọ̀gbaga. Iyaibeji ọmọ Arayele is a popular face. And all I've been doing is that trying to help the veterans as a Nollywood actor. Agbala Gabriel is not an actor. He doesn't have anything to do with film industry. He just hijacked something to favor his motive. So and to make donations. Yes. Yeah. At the end of the day, Ejama Torawa, Terry Ileye, mo le bet anything. To abayin ja to the last le reader. Mo bá sọ pariwo tí mo ìdí tó. Did anything come out of it? Suebede, mo tó gbà lọ Suebede. Tó ti náà àwọn ẹ̀sìn tẹ́jọ́ tó ti fi another person síbẹ̀. Má tẹ̀lé the truth of the matter is tẹ́ bá fẹ́ help mama àti ọmọ wọn help wọn. Whatever we can do. Maybe to get them an apartment for them to settle down. But bóyá ẹ̀dá máa ń gbà lẹ́yìn. Ẹ máa wà lórí ọ̀rọ̀ yẹn another year. Okay, it's okay. Just watch me. Just watch me. So ibi tá a gbà pé ọba máa gbà sálẹ̀. Sẹ́rí Iyaibeji kan sì jẹ́ sísá Foluke Daramola náà lè sẹ́rí ẹ̀ sì máa dá Iyaibeji padà sí abẹ́ ẹ̀jì oyin. That is number one. Èmi mo kàn sọ ni o. That's number two pé ẹ̀bùn táwọn yẹn bá fẹ́ ṣe fún ká ṣe fún lórí ẹ̀jì oyin. Sọ́dà ká mọ̀ sọ́dà bí akọ́kọ́ ń bẹ̀ yẹn kọlọ gbani tọ́wọ́ yẹ gbani kọjá kó bẹ̀ náà tọ́wọ́ bá fight ọ̀rọ̀ ilé can go on that one but first thing now wọ́n yẹ máa kó níbẹ̀ yẹn wọ́n máa kà á sí kòkòrò ẹ̀ tó sick ẹ̀ fi ẹ̀ tó sick sí gbogbo tí kẹ́sì ó máa pọ̀ sí i tó bá wà láàrin àwọn ọmọ tó ń èèyàn wà tó ń yọ èèyàn ogun tó bá ń lò wọ́n máa ṣe àgbẹ̀ wọn máa dùn wọ́n máa ṣe ní wọ́n máa ṣe mítì ibi tó wà ní wọn nìkan ni wọ́n á rí pé àwọn ọ̀rẹ́ wọn àwọn sẹ́ẹ̀tì wọn àwọn olùmọ̀ wọn àwọn tó wá kí wọn tó wá jókòó tí kò sí anybody tí ọmọ wọn tí ìta tí bá jáde tó wá jẹ lọ àwọn nìkan náà wà nípẹ̀ náà mú kéèké so kò sí bọ́ ìfẹ́ ṣe bẹ̀ yẹn ó ṣẹ̀ṣẹ̀ kó ní Ìbàdàn yẹn kó padà wá sí Èkó. Tó bá ti wà ń ta ẹ̀yin náà lè ṣiṣẹ́
You'll be able to make it. Yeah. Exactly. So that is the next thing now. Agbala Gabriel ètò sọ nínú chaati tó ṣe lánàá wípé ẹ̀ǹdí sọ́bẹ̀ ẹlòmíì tó wá fún ìrànlọ́wọ́ láti ṣèrànlọ́wọ́ kò sẹ́ni tó rìn kókó ṣìnà. We have organized charity organization in Nigeria. So yeah, 419 yẹn máa ràn yàn kankan lọ́wọ́ mọ́. 419 to the core. Òní ẹ tó bá ní orúkọ mi máa bẹ́ẹ̀ ní adigunjalè. Òun náà ti broke now. Òróró gbà mọ́, ó ti broke. Yeah. Ó yẹ kẹ̀kẹ́ ìyá ní o. So bí Iyaibeji ṣe wà mẹ́rin ṣé o mọ̀ ó yẹ kó máa gbé wọn lọ fún CCO lọ́sítù. Ṣé o mọ̀? Ó wá sọ fún àwọn aláìsàn kan tó ẹ̀ nígbà tó fi wọ́n gbowó tán. Èmi ò ní ìkẹ̀kẹ́ tó máa sọ mọ̀ bọ́ mi tí ì dì because I been monitoring the welfare of Iyaibeji àtọ́mọ̀ yìí. Nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n. Ó ní mò ń sọ ǹdè yéè. Wọ́n gbọdọ̀ bully wọn nor harass them or gag them not to talk. Torí wọ́n lẹ́tọ̀ọ́ orúkọ wọn ló fi pe owó yẹn. Ramata ò gbà fún ẹ̀. Ṣé pé Ronke Ramata lọ́pọ̀lọ́ jù yín lọ tẹ́lẹ̀ pé Ramata ò lọ́pọ̀lọ́. Ó ní rọ Ìkòròdú lára kọ́lé òun sí irọ́. Ó dẹ̀ pariwo síta bá ẹyẹ ìyẹn bá mi kọ́lé ní Àgbàlá ò kọ́lé kankan fún mi. Ó pariwo síta bí ò pariwo síta. Tó bó ti fà fún wo ní jèrè rẹ̀ kò bá kọ̀. Àgbàlá kò ní dáa fún ọ. Àwọn pálùjọ̀nù ni Ramata. Mo kàn gbọ́ wà ní Prọfẹ̀t Táíwò. Ẹ jọ̀ọ́ mo fi àpọ́nlé yín fún yín gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run. You are doing your best. Tí n bá rí yín pẹ̀lú bọ̀bọ̀ yìí, màá jọ ṣiṣẹ́ yín papọ̀. Any pastor tó bá rí pẹ̀lú Gabriel màá bílí ìtẹ̀dọ́ ń gbà. Our lovers all over the world, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o, kí Ọlọ́run bá má jẹ́ kí á ní ìṣòro tí ó ga jẹ̀mí wa lọ, kí Ọlọ́run má fi wá ṣẹ̀sín lọ́jọ́ alẹ́, kí Ọlọ́run má jẹ́ ká rí dààmú, because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà, wàhálà, ìdààmú, ìṣòro, iná ló ń gbé àwọn pípù yìí dé ibi tí wọ́n ti ń wá ìrànlọ́wọ́ káàkiri, kí Ọlọ́run ṣàánú wa, kí Ọlọ́run má jẹ́ kí á pàdé olórí ẹ̀dẹ́ǹdẹ́, because eléyìí ó jẹ́ nǹkan tó ń báyàn lẹ́rù, tó dẹ̀ tún yáyàn lẹ́nu nígbà tí a gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ jáde. So ẹni tí ẹ jẹ́ fẹ́ wá sí wa, ẹ comment, ẹ like, ẹ share. So I appreciate supporting you so far. So we love you all. Thanks for watching.